Africa Content TV. Gbòjèrò pátápátá lọ́dẹ lóko mo kí gbogbo òjèrò. Mo kí ọmọdé ìjèrò. Mo kí àgbà ìjèrò. Mo kí ọkùnrin ìjèrò. Mo kí obìnrin ìjèrò. Gbogbo ọmọ ìjèrò pátápátá tínú ẹ̀ wá mi tínú ẹ̀ dùn tó bá wà péjú síbí torí èrò ló lọ bí omi yìí. Mo fẹ́ rọ́wọ́ gbogbo ilókè ẹni sínú Ìbàdàn lẹ́ni o. Gbogbo yẹn bá mi gbé ìjèrò. Àjọrò òun náà ló jẹ́ ìjèrò. Àjọrò òun ló jẹ́ ìjèrò. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba àná, ọba òní, ọba ọlá, ọba títí ayé lọ kọrin kése. Tá a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán, òun náà ló jẹ́ kó máa yẹ wá báyìí. Bó ṣe ń yẹ wá báyìí kò ní yẹ̀ sílẹ̀ fún wa o. Èmi gẹ́gẹ́ bí àrólé Oòduà inú mi dùn, ẹ rọ́wọ́ tèmi lókè báyìí o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣekú wa pátápátá. Gbogbo àwọn aláṣekú wa mo ṣèbá wọn. Torí àwọn náà jẹ́ kí ọjọ́ òní kó gún, kó kò, kó lè jọ. Torí pé tí ọmọdé tó bá ṣubú, iwájú ló máa ń wò. Lágbà bá ṣubú, ẹ̀yìn ló máa ń wò. Awọ ẹ̀yìn wò. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí, bàbá Ajérò pátápátá. Bàbá gangan ẹ bá mi sọ pé kábíyèsí o. Ọlọ́run fi kábíyèsí Ajérò kẹ́ gbogbo wa lápapọ̀. Torí pé nígbà tí Ọlọ́run ti gbé wọn dé orí ipò yìí, wọ́n láwọn fẹ́ fi nǹkan lọ́lẹ̀ tó máa mú gbogbo ilé lóko mùtúmùwà, gbogbo àwọn ọmọ Ìjèrò pátápátá. Gbogbo ìgbà wọ́n ń jẹ́ lẹ́nu. Mo ti sọ rí bí mo tún tún sọ lẹ́nìí. Ó ní ẹ jẹ́ ká fi ẹsẹ̀ létọ̀ọ́ níbi tẹ́ ti máa ń jókòó. Ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ kí a jọ máa rò ó gbogbo àwọn ọmọ Oòduà. Ibi tí ẹ ti mórúkọ yín lọ nìyẹn. Ìta tí wọ́n ti máa ń jọ rò ó bí wọ́n ṣe fẹ́ gbadé lọ́wọ́ bàbá wọn. Ó wà lótùfẹ́. Òpó tó fi ń jókòó. Bàbá Ajérò ní ẹjẹ́ àgbéjáde. Òpó láíláí. Bàbá làwọn máa jókòó lórí. Mo ní òpó ayé àtijọ́. Ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún. Bàbá Ajérò ní àbí káwọn máa gbé bọ̀ ń jẹrò ní. Mo ní ẹ máa já máa bá yín tọ́jú ẹ̀ fẹ́. Aṣá àgbéjáde aṣàdúrà. Ọlọ́run Olódùmarè náà jẹ́ kí àdúrà yìí gbà. Láti gbà tí mo ti ń wá sí Àjèrò, mi ò rí èrò tó tó báyìí o. Ẹ bá mi sọ pé kábíyèsí o. Ṣé rí pé ó ti di ọdún àgbáyé báyìí? Ẹ rí gbogbo àwọn tó wá láti ìdálẹ̀ tójú wọn ṣe tó ṣe régerege, tí wọ́n rú dẹ́dẹ́, tí wọ́n kàn dúdú. Ojú gan kò tiẹ̀ jẹ́ kí gbogbo ara dúró. Èyí tó wà lórí gan ò jẹ́ kí tọrùn ó dúró. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ọmọ bíbí Ìjèrò pátápátá. Ọlọ́run dẹ̀ tún wá ṣe ojú ọjọ́ tún dáa. Ọlọ́run tún wá ṣe gbogbo ẹ̀ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. Ọ̀nà ń pọ̀. Nígbà tí mo fún bàbá Ajérò pé àbẹ́ máa yọ̀ǹda mi lọ́dún yìí, bàbá Ajérò yarí ni o. Wọ́n ní kíákíá. Àrọ́lé Oòduà ẹ máa bọ̀ kíákíá. Mo ní ọgbọ́n wo ni mo fẹ́ dá sí báyìí o. Ọ̀fẹ́ ò dẹ̀ ṣe é lò mọ́. Ìgbà láéláé
àti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà àwọn náà wọ́n ń dàbí ọgbọ́n nìsín ẹ̀dẹ̀ máa wá wò ó kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o ṣùgbọ́n tó o bá lọ lò nìsín wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà torí nígbà táwọn baba ńlá wa ṣe ọ̀fẹ́ kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí tí bá ní ọ̀fẹ́ pẹ́ mi èmi ọmọ bíbọ̀ wọ́n ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o wọ́n yóò rọ́gbọ́n dá sí i ṣùgbọ́n ọ̀fẹ́ àwọn bàbá wa yìí náà ní wáyà náà ló ń gbogbo ẹ̀ tó bá kọ́yàn yẹn ò dá o ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé mo sì bá ètò yìí mo dẹ̀ kí gbogbo yín ẹ ṣé ẹ kú fẹ́ ìtajọrò ló ti di ìwọ́n lábàá yóò ti dọdún àgbáyé ẹ bá mi ní ìjẹ́rò ẹni sínú ẹ̀ bá dùn kó pariwo ìta ìjẹ́rò. ṣẹ́nu yín dùn ṣáá torí inú mi dùn púpọ̀ o sínú yín bá dùn kó fẹ́ lọ́wọ́ yín méjèèjì lókè ọmọ yín méjèèjì kò ṣe ìsọjí la wà kò ṣe ìta òṣèlú la wà ìta àjẹrò la wà. Àròlé Oòduà. tó ń so gbogbo wa pọ̀ láì má fa ọ̀rọ̀ gùngùn pọ̀ níbi tí mú mi dùn dé wọ́n ní senate leader ọpẹ́ ní Bámidélé fi 10 million sílẹ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn o ẹ bá mi sọ pé ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa àtòrè ṣùgbọ́n òrè tá a mọ̀ kò tó o àmọ̀rè àtúnṣe wá sí o àmọ̀rè. Sẹ́ńtọ́ ọpẹ́ ní Bámidélé 10 million yẹn ni àtúnṣe lọ gbà sí lọ́wọ́ wọn. Àròlé Oòduà. Alága ìjókòó èní Ajíṣafẹ́ wọ́n lòun náà fi 15 million sílẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ alága òní Ajíṣafẹ́ ẹ bá mi kí dáadáa wípé ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọba ńlá níbikíbi tí ọba ńlá bá wà àti gbogbo tó ṣe agbátẹrù tọdún yìí yíyẹ ló ń yẹ yẹlé nílẹ̀ ló ń dẹ àdàbà lọ́rùn bó ṣe yẹ ilé ní kò ní yẹ̀ sílẹ̀ fún yín o níbikíbi tí ẹ bá wà ọba ńlá mo kí yín o ẹ ṣé púpọ̀ a ti sọ̀rọ̀ lọ́ẹ̀kan lẹ́ẹ̀mejì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o lákòótó Ajíṣafẹ́ ó ń di oúnjẹ afẹ́ ó ń gbafẹ́ ó fi 15 million sílẹ̀ èmi á sì lọ 5 million gbà mọ́ lọ́wọ́ á di 20 bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Onífẹ́. wọ́n ní wọn kì í fárí lẹ́yìn olórí àṣìpá òwe ni fún Àròlé Oòduà o mo ti fárí lẹ́yìn olórí báyìí máa gba 5 million lọ́wọ́ ẹ̀ ẹ máa rò pọ̀ ẹ lọ kọ́ sílẹ̀ o. Onífẹ́. títí ẹ ti pé 20 million ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ àṣẹ dẹ̀ ti gùn. Bàbá fẹ́ mi súnmọ́ o. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Ọpẹ́yẹmí Bámidélé sẹ́nétọ̀ wọ́n fún wa ní 10 million máa tún gba 5 million lọ́wọ́ wọn. Olórí adé gbogbo. ó ti rí bẹ́ẹ̀ ẹ máa kọ sílẹ̀ o gbogbo èyí tí ẹ ń kọ ìwé sílẹ̀. Onífẹ́. Olórí gbogbo adé gbogbo. ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ èèyàn yìí èèyàn ẹ̀yẹ aṣíwájú gbogbo òjèrò mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ló kọ́ Access Bank fún ẹ̀jẹ̀rò
ilẹ̀ Oòduà dé mo bí ilé mo wà. Wọ́n náà máa gbé 5% gbogbo cost. Ẹ bá mi tún kí wọ́n gbé ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú wa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún aṣíwájú ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú. Bàbá Fẹ́mi Ṣọlá o. Ẹ ti ẹ̀ bèrè pé kí wọ́n lọ rí ìṣàkọ́ fẹ́ dà. Ó yẹ ní ẹṣẹ́ àwò. Mo ti fá orílẹ̀-èdè olórí lọ́nà méjì. Lórúkọ onírìṣà wọ́n gbé yẹn sílẹ̀. Ṣùgbọ́n èmi náà gbìyànjú, èmi náà máa fi 10 million naira sílẹ̀. Òjèrò òtù sí mi o. Ṣé kí n tún mi sókè ní ẹ̀jẹ̀ yìí lọ́lẹ̀ ẹjọ́? Ẹ̀ẹ́dẹ̀jọ́. Ọ̀nà ti pọ̀ ju ẹ̀ẹ́dẹ̀jọ́. Ṣé kí n mi sókè? Kí n mi lọ́lẹ̀? Ilẹ̀. Ọ̀nà 50 million.